At the same time, social media is a place where we can lecture the youth. We can make the youth to know the truth. Iyabo Johnson kò ní business kankan, kò níṣẹ́. Ìwọ nísìn, ìwọ lọ yá owó èmi ni mo bẹ́ẹ̀ san. Ìwọ tó pé lẹ́yìn 31 years of marriage, o lọ yá owó, mo bẹ́ẹ̀ san gbèsè. O wá ń sọ fẹ́ni tó bẹ́ẹ̀ san gbèsè pé kò rọ́kọ fẹ́. Tó bá jẹ́ pé irú Mr. Lawal ló fẹ́. Ọmọ yesterday tó ti máa ní láyé ẹ ṣá. Tó bá jẹ́ pé irú èmi lọ́kọ ẹ lọ fẹ́. Ṣé ọmọ yesterday tọ́kọ ẹ ti máa ní? Àmọ́rú ìró ògbòrìn olórí burúkú pàtàkì. Ó lọ disvirgin aṣòṣì mámọ̀ pàtàkì níwà tọ́kọ ẹ. Abuké tó gbà balẹ̀ arọ ni. Olórí burúkú lẹ́yìn méjèèjì lọ́gbà mẹkáníìkì. Ẹ dẹ̀ máa jókòó sórí cyberspace. Ṣé Ìyábọ̀ Òjó tó wà nílé mẹ́rẹ́ǹtì? Lójú ẹ̀mí Ìyábọ̀ Òjó, ọ̀run ti fi òkú Ìyábọ̀ Òjó ráre. Ọmọ obìnrin lọ strippers club at age of 12-13. Ọmọkùnrin Ìyábọ̀ Òjó is been confirmed for cocaine. What are we talking about? Ìyábọ̀ Òjó dẹ̀ kó yín jọ kẹ́ lọ máa stage show, kẹ́ máa lọ búlì àwọn èèyàn torí pé ẹ fẹ́ fipá gbowó. Ó ga o. Olórí burúkú ẹni sìn, ó sorí kẹ̀lẹ̀bọ̀, ó sorí bí ìkọ́gun orí ẹlẹ́dẹ̀ tán gé sí méjì. Àwáyé má ṣe rere ẹ, ó ṣe kòtò lójú bí kòtò ọ̀run. Olórí burúkú ẹ, ó ṣe tán pálapàla bí ìtàn màálù tó kó HIV. Àwáyé má ṣe rere ẹ, ó sorí bí orí strike. Aṣòṣì mámú ẹ, olórí burúkú ẹ, ibi tó lógode, ó lẹ́wà, ó níwà, ó lówó, ó níláárí, ó tún bímọ gbogbo ẹ̀ ló kú lójú ẹ̀mí ẹ̀. Ọba ńlá Ìyábọ̀ Òjó bímọ gbọmọ ẹ̀ ló kú lójú ẹ̀mí ẹ̀. Kí ló dé? Ẹ̀ẹ́dẹ̀já gbọ́ràn lórí cyberspace. Tẹ́ bá fẹ́ gbowó lọ́wọ́ èèyàn tó bá lóhùn ò fún yín, ẹ̀ẹ́dẹ̀ má lọ. Ṣé dandan ni kí n fún yín lówó ni? Owó á wí tán, ìwọ náà wo bí tó ti ń jókòó ṣe ṣó. Etí gọ́tà. Ọba ńlá, Ọlọ́run á ro gbólóhùn kan tó sọ. Wípé o bímọ, ọkọ ẹ bímọ, àmọ́ lọ́jọ́ birthday ẹ rí ọmọ kí yín. Pé bí mo ṣe wá ṣe bí ọmọ fún ọkọ ẹ, Ọlọ́run á ro ọlá gbólóhùn yẹn. Ọlọ́run á jẹ́ kó mọ sáré gbogbo ọmọ tó tara ẹ jáde. Elizabeth Adéọlá ọba ńlá. At what age? Ẹ̀rù ọpọlọ ni, òòrò orí ẹni. Ó wà létí gọ́tà lágbọ́ ti kúyọ̀ nílé mẹ́rẹ́ǹtì nínú ilé onípan. Ó ṣe ṣòfẹ́ ni tó ní ẹ́stéètì 5. Ó yá wèrè ni. Ó sọ pé ṣọkọ ló fẹ́ má bọ̀ o. Àwọn ṣú ẹ sì pọ̀ o. Ìwọ náà wo bó ṣe rí. Ọmọ ọdún mélòó ni ẹ? Tó dàbí ẹbọ tó jòjọ́ méje ti pa. Ọmọ ọdún mélòó ni ẹ? 2 years péré ló gbà lọ́wọ́ mi. Kò dàkúdà tó dà. Àwáyé má ṣe re olórí burúkú ẹ. Ó pọ́ ọmọ ọdún 10 yìí ò jẹun ẹ. Ó pé 20, 30, 40. Ó ti 50 yìí ò tí ì jẹun ọmọ lórí ẹ. Ìwọ́gun ò tí ì jẹun ọmọ. Ó wáyé, ó wà ní Canada, wọ́n deport ẹ. Ó ṣe container, ó dúpọ̀ àwọn èèyàn ni wọ́n gbà. Ó ṣe visa olùlẹ̀. Ó yẹ kó mọ̀ pé kú ló gbé ò fọkọ. Ṣọ́rọ̀ ni wọ́n fi fẹ́ fún yín lówó ni. Mo ní mi ò fún yín lówó, ó níbi tí mo náwó mi sí. Àwọn ọmọ aláìní, àwọn tó kù díẹ̀ káàtó, àwọn entrepreneur tí wọ́n mọṣẹ́ ṣe ni mo fẹ́ fún lówó tèmi. Mi ò fún olórí burúkú bíi titi yín lówó. Ṣọ́rọ̀ ni. Àwítọ́nsìn, olórí burúkú Ìyábọ̀ Òjó, alápá má ṣiṣẹ́ olè, àwáyé má ṣe rere, olórí burúkú ọmọ, ó gba donation kìíní, ó rẹ̀ yín oníke, ó gba donation kejì, ó pààrọ̀ egungun bí, ó gba donation kẹta, ó pààrọ̀ egungun bí, donation kẹrin, ó pààrọ̀ rọba báǹdì fùrọ̀, donation karùn-ún, ó pààrọ̀ rọba báǹdì ògò, donation kẹjọ, ó tún change elastic fùrọ̀ àtòbò. Ṣé tó bá tiẹ̀ máa sọ wípé èèyàn máa dá èèyàn lọ́nà? Ṣé bí ẹ̀yin alápá máa ṣiṣẹ́, ẹ̀yin olè ọ̀lẹ, ẹ̀yin ọ̀fọ́n, ẹ̀yin àwáyé má ṣe rere, ṣọ́ràn ni mo máa fi fún yín lówó ni? Ọ̀ràn ni kí n fi fún ẹ lówó? Ìyábọ̀ Òjó, Ìyábọ̀, ṣé ọ̀ràn ni kí n fi fún ẹ lówó? Ó ga o.
Ẹja máa gbádùn ṣú ẹ. Ọkọ nìyẹn. Kí ló? Ó dà ẹwẹ́ tó ń pariwo pé ọkọ nìyẹn wò. Ẹ wò. 31 years in marriage. Ẹ̀yin èèyàn mi. Ẹ wo aṣọ tó wà lẹ́yìn mi kí ni mo ṣe sí? Kí ni mo ẹ rí pé mo nà báyìí ni. Tẹ́ bá wọnú ọ́fíìsì mi sìn. Ẹ wò bó ṣe ṣaṣọ rẹ̀. Fún mi ní bèèlì aṣọ yẹn. Ṣé rí aṣọ tó kó síbẹ̀ yẹn bó ṣe ṣeré? Ṣé rí tẹ́ bá to aṣọ báyìí? Tẹ́ bá to aṣọ báyìí? Tẹ́ bá ti to mẹ́rin ó máa ga. Ẹ wò ṣé bó ṣe to aṣọ kọ́ rèé? 31 years in marriage jẹ́ wò. Ṣé bó ṣe to aṣọ kọ́ nìyẹn? Ìwọ tó ń tọrọ bára. Ó ń dènà dẹni tó ní estate. Orí pé ò lè méèkì ẹ̀ mọ́ táyé máa fi tán. Mo ṣe estate kínní, mo succeed. Estate kejì, mo succeed. Ìkẹta, ìkẹrin, ìkarùn. Ọlájí Race Cottage, mo succeed. Super successful. Rán mi létí fíìmù kan tá lè rántí mọ́ Ìyábọ̀ Òjó. Àti tó báyàn ṣe, àti tó ṣe fún rẹ̀. Rán mi létí ẹyọ kan tí Ìyábọ̀ Òjó ṣe. Mo bímọ, mo wà successful. Mo marry, mo wà successful. Mo wáyé, mo wà successful. As a girl child, mo wà successful. As a mother, mo wà successful. As a wife, mo wà successful. I have added value to this country in a positive way. I have single-handedly brought foreigners back to this country to come and invest. There is no how you will write story or history of properties in Nigeria and you will not remember Lizzy Anjorin. I have been able to single-handedly campaign to bring foreigners to come and invest in Nigeria. I have single-handedly in this country to change the face of fashion. I have single-handedly to change the face of movie industry. I have been able to show the world that you can become a superstar without sleeping around like Ìyábọ̀ Òjó. Tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ sí godmother rẹ̀ tí gbogbo wa mọ̀ sí ọba ńlá àti Ìyábọ̀ Òjó nínú fídíò yìí ẹ gbọ́ bí ó ṣe tú àṣírí rẹ̀ síta pátápátá. Ẹ̀yin èèyàn wa ó mà wá lé ńlẹ̀ o. I have been able to tell the whole world that as a girl child you can be successful.